ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o ẹ check on mọ̀mọ́ wọn lókè lọ́hùn yẹn o. Ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn mi? Mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí social media yìí o. Jésù. Even me myself, I am panicking on behalf of mama because eléyìí pọ̀ lẹ́ni ò tí nǹkan. Ẹ bá wa chẹ́ẹ̀kì mọ̀mọ́, ẹ má pè o, ẹ lọ sílé ẹ̀kẹ́ ẹ lọ kanlẹ̀kùn pé mọ̀mọ́ are you okay? Mọ̀mọ́ are you okay? Are you okay mọ̀mọ́? Ẹ̀yin èèyàn mi la bá rí wọnú ọlá. Ṣebí mọ̀mọ́ sọ fún wa, believe Esabod at your own risk. Esabod máa bà yé yín jẹ́ ni. Mọ̀mọ́ sọ fún wa pé ẹ máa gbọ́. Ó ní wọ́n ti lé wọnú ọlá kúrò ní APC TC boy movement. Kò sí ń bẹ̀ mọ́. Ṣèbọn sọ fún yín. Òun ti lọ sọ fún wọn pé ó lè ní. Òun ti lọ sọ fún wọn pé kinní kan ní. Pé wọ́n ti lé kúrò ń bẹ̀ pé kò lè ṣe aṣojú wọn. Mọ̀mọ́ agbára yín pọ̀. Bẹ́ẹ̀ là ń wo pé wọnú ọlá wáyé ẹ̀ lóde. Look at how mọ̀mọ́ finish you. Wàá máa ṣe gàlè. Look at you. Ẹ̀yin èèyàn. Ọlọ́run ẹjọ́ ẹ jẹ́ kí ilẹ̀ tiẹ̀ ta sírọ̀ mọ̀mọ́ kẹ́ tó máa jà. Wọnú ọlá máa tún wà nù city ó tún káṣọ sọ́rùn. The city boy wey dey reject ìgbà tí mọ̀mọ́ débẹ̀ wọ́n lé mọ̀mọ́ dànù ni wọ́n ní we don't need you. Mọ̀mọ́ ẹ tẹ́ kì í ṣe kékeré. Mọ̀mọ́ ẹ ti tẹ́ jù. Àánú yín dẹ̀ wá ń ṣe mí. Ẹ rò pé ayé ọjọ́ yẹn lẹ pé láyé ọjọ́ òun lẹ pé. This time around bèbí ti ṣẹ́jú. Everybody ti understand. Wípé ẹ ní nǹkan kan ẹ lè yàn ẹ ní anybody kò sẹ́nibody lára yín ìhòòhò lẹ́wà báyìí mọ̀mọ́. Ẹ ti fi ìwà burúkú ẹ ti fi lé àwọn olóríire àwọn ọmọ aláyére àwọn ọmọ gidi àwọn ọmọ lálùbáríkà ẹ ti fi lé wọn dànù kólóbó báyìí lẹ́wà wà lórí Ọlọ́run. Mọ̀mọ́ ti ṣẹ̀sìn ẹ̀yin èèyàn mi èmi nìkan kọ́ máa gbọ́ kínní mọ̀mọ́ ṣẹ̀sìn o ẹ̀yin èèyàn òun ni mò ń sọ fún yín. Ní wọnú ọlá tún wà ń bẹ́ẹ̀ kínní tó tún ṣe ó tún kù tí ètò síbẹ̀ lẹ́sàn tẹ bá tún rádúrà aṣọ tó wá wọ̀ ìyẹn ò tún wá tọ́ síbẹ̀ o. Ìbílẹ̀ tí mọ̀mọ́ sọ pé àwọn ní evidence tó fi pààyàn ìbílẹ̀ tún wà ń bẹ́ẹ̀. Ṣé everybody dey this city boy movement except mọ̀mọ́? Mọ̀mọ́ rejecti. Mọ̀mọ́ wọ́n deny visa yín fún city boy movement. Gbogbo èèyàn ló wà ní city boy movement except mọ̀mọ́. Mọ̀mọ́ ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́. Gbogbo àwọn èèyàn tẹ́ fẹ́ bá yé ẹ̀jẹ̀ má lélẹ̀. Gbogbo àwọn èèyàn tẹ́ máa ń parọ́ mọ́ má lélẹ̀. Ẹ wò ẹ̀yin nìkan ń sìn báyìí. Ẹ wo lọ rẹmátìsì náà. Tẹ́ fẹ́ para yín lórí ọ̀rọ̀ ẹ̀ tẹ́ ń fi ṣan sí. Oníkálukú ti fi yín lẹ̀ wípé olórí burúkú lọmọbìnrin bó ṣe máa bá kú nìyẹn oníkálukú ti ṣe kíni wọ́n ti fi yín lẹ̀ wọ́n ti move on. Ìgbà tẹ́ ń gbà lọ́wọ́ romantics tẹ́ ń gbowó 10,000 kíní kan 1,000 mọ̀gbà yẹn nísìnyí wá sọ pé kò broke ìmọ̀ hospital ló wà bọ̀ ẹ̀yìn gbowó àbẹ́ ẹ̀ gbowó olè ní yín tó ń gbọ́mọ ẹran jó mọ̀mọ́ ẹ wẹ̀ sí yín lóde mo ní 65 tẹ́ ẹ pé ṣé ló dàbẹ́ ni pé ọdún ẹ̀sìn lẹ ṣe kẹ́ tó pé 65 ẹ máa rántí ẹ̀ tẹ́ ẹ máa fi kú ni this year is not your year mọ̀mọ́. Ìgbà tá a tún máa lọ tá a máa bọ̀ a máa rí wọnú ọlá àti ìbílẹ̀ tó tún link up mọ̀mọ́ ò ní lè sùn lálẹ́ yìí o ṣó o máa pa ṣó o jẹ tó tún nítorí mọ̀mọ́ ti ń sunkún pé lọ rẹ́mátìsì betray wọn. Mọ̀mọ́ ló kó friendship àwọn méjèèjì jáde o. Orí social media ní gbogbo wa wà. Mọ̀ nǹkan kan. We did not know they were fighting. We did not know they are friends. We did not know anything about that woman's life. In fact, biometrics gan, mọ̀mọ́ ló betray lọ rheumatis because jẹ́jẹ́ lọmọbìnrin yẹn wà. Mọ̀mọ́ ló gbọ́kànlé tó sọ nǹkan tó ń ṣe é fún tí mọ̀mọ́ tún lọ ń tú sí òwò níta gbangba. Mọ̀mọ́ market òṣùwọ̀n tẹ́ fi ń wọ̀n fáwọn èèyàn tírélà Dangote náà fi kó fún yín sí wọnú ọlá
and bọ̀dá ìbílẹ̀ Harmony Estate link up Momo ó ti tán fún yín ṣe ti rí àwọn olóríire máa link up wọ́n máa yọ ẹ̀yin olórí burúkú sẹ́yìn ni ẹ wo bẹ́ẹ̀ ṣe fẹ́ báyé wọnú ọlá jẹ́ ẹ wo bẹ́ẹ̀ ṣe fẹ́ báyé ìbílẹ̀ jẹ́ láwọn tí ò ṣẹ̀yìn tí ò ròyìn tó ń robi sí yín tó ń ṣèkà sí yín torí pé you want to be like àkùkọ gàgàrà iná mà ti mú ìyẹ́ àkùkọ gàgàrà báyìí o àkùkọ gàgàrà ò níyẹ̀ mọ́ Momo wọ́n kán wings yín ni wọ́n break ṣé mo téèyàn bá yọ apá chicken tó bá fẹ́ jẹ́ Momo ẹ̀ worth anything lójú anybody mọ́ àdẹ̀wí wíwí aṣọ tó gbéṣẹ́ rí Grace wọ́n ní tó bá ń lọ tó bá ń wówó lọ tó bá pàdé yìí lọ́nà rárá padà sílé Momo aṣọ yìí fàyà ni ẹ̀ẹ́dẹ̀tún lówó lọ́wọ́ náà méjèèjì lẹ́ padà nù rọra padà sílé o Momo ẹ̀ bá ti mọ̀ kẹ́ ti padà sílé o kẹ́ ti dẹ̀yìn níjọ́ tẹ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí búlì ọmọ ọlọ́mọ ọmọ kékeré tí ò ṣẹ̀yìn tẹ́ ń jẹ́ gí àṣẹ pẹ̀lú gbogbo gí àṣẹ pẹ̀lú karahun ẹ wà bá jáde ẹ̀ àwọn tẹ́ fẹ́ kó ṣubú wọn máa ṣubú Momo ẹ̀yin lẹ máa ń ṣubú ẹ̀yin lẹ máa láyé máa sá fún wọn ó ti kọ ẹ̀yin nìkan sí ẹ wá ń kanra kiri ìkanra ló bá dé Momo adóbi ewé ẹ tí ẹ lè dóbi ewé ò mọ wa ewé gan òjò mọ́ ewé ti gbẹ tán odó ti gún ewé pa ẹ Momo mo mọ̀ pé ẹ ní lè sùn ẹ máa kéku ni ẹ̀yin àgbà òṣì àgbà játijàti ẹ̀sìn náà wọ̀tá fúyà yín lókè lọ́hùn ẹ̀yin ọmọ ọjà ẹ̀yin ọmọ ewúrẹ́ tó máa ń dà síta where are you people mo tún rí gbọ́ tún bá kan nù yín jà lẹ́nu ọjọ́ mẹ́ta where are you people ẹ̀yin ọmọ ewúrẹ́ ìyá yín rèé o ẹ̀sìn ló tún kanra mọ́ Ọlọ́run tí Momo bá ti ń kanra David Infinity kò láyé kò ní gbogbo ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ń stock ẹ̀yin lẹ sọ pé ń stock yín ẹ̀yin lẹ ń stock ẹ wo gbogbo nǹkan tẹ́ ẹ sọ you've been thinking about that man ẹ fi man ilẹ̀ fún wa ẹ fi ilẹ̀ you know where he works you know what he do you know his credit score you know this you know everything you know his car Momo you are stalking òun kọ́ ló ń stock yín ẹ̀yin lẹ ń stock ẹ̀ ẹ mọ àwọn tó ń dó ẹ mọ òyìnbó tó fẹ́ ẹ tún porúkọ wọn Momo kí ló dé ṣé dandan ni ẹlẹ́pọ̀n sọ pé wọn ò gbẹ̀pọ̀n ẹ̀ lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fẹ́ pẹ́ ẹlẹ́pọ̀n lẹ̀ bàbá ìfọ́s Momo look at you no just look at you it's crazy kí ló dé náà ìwà àwọn ọmọ alálùbáríkà ewu wọnú ọlá ṣe bí sọ pé wọ́n ti lé ní APC ni ẹlẹ́ ti kọ lẹ́tà wọ́n ti lé kọ lẹ́tà kiri mo ní lẹ́tà àgbákò lẹ́tà wọ́n ti lé wọ́n náà fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ Momo báwo la ṣe máa kẹ́sìn báyìí ẹ̀sìn pọ̀ báwo la ṣe máa kẹ́sìn kí la máa fi kó tá bá ń kó ó ń dàlẹ̀ iyẹ̀pẹ̀ tó mí sì mọ̀ gààrí ni iyẹ̀pẹ̀ òkun àti gààrí ẹ ní dúró mú tán o àṣẹ ẹ mọ̀ nǹkan kan ẹ mọ̀yàn kankan ẹ tí ẹ já mọ́ nǹkan kan lójú anybody ẹ̀yin rò pé máa pe títí ṣe bẹ́ẹ̀ lọ síbẹ̀ wọ́n ní ẹ lọ tọrọ 100 million ni wọ́n lé yín wọ́n ní ẹgbàá náà fi lé yín kúrò mẹ́ pé wọ́n ní ìdín look at you ẹ̀sìn ń pa o Momo orúkọ yín kò tún jáwó mọ́ ṣebí tẹ́lẹ̀ lẹ sọ pé torí pé wọ́n fẹ́ fi yín gba views ni Momo in fact tí ẹ̀ tún jáwó tàbá post fídíò yín gan kò lè gbéra orúkọ yín yẹn ò tí ẹ̀ tún jáwó mọ́ tá lè ṣe Momo 65 yìí the 65 did not 65 like it's supposed to 65 this 65 ṣe ló yẹ kẹ́ skip ẹ ni kẹ́ 64 kẹ́ wá 66 tó bá yẹ pé ẹ ti mọ̀ ní ẹ bá skip ọdún yìí because ẹ̀sìn náà wọ̀ta ọdún yìí ò ti parí Momo ẹ máa gbàdúrà pé kọ́dún yìí máa parí o because ọdún ò ti parí láti bẹ̀rẹ̀ ọdún yìí lẹ ti ń jẹ gba ẹ ń tẹ́ kiri ni ẹ tẹ́ lórí TikTok ẹ tún ti tẹ́ lọ́dọ̀ APC sí Momo náà máfíà ti fi yín lẹ̀ o ti sá lọ
ó ti wá kú Momo nìkan. This is a shame for you. This is a shame. Torí mo sọ pé tó bá lágbára lẹ́nìí má lo agbára ẹ bíi pé kó fi máa bá tèèyàn jẹ́, kó fi máa múyàn wálẹ̀, kó ìgbà tó sọ imagine kó máa sọ pé mo mọ nǹkan tí máa ṣe tí fídíò Ìyábọ̀ máa fi wọ 1 billion mo decide láti má ṣe ni. You think that is a flex? Why will I want to do that to somebody? Nǹkan tèmi wọn lè pín fún ti Ìyábọ̀, nǹkan Ìyábọ̀ wọn lè pín fún mi now. Life is about support. You support this one. Ó mọ̀ kò mọ̀, do your own. Bí ilé ayé ṣe rí nìyẹn. Ó mọ bí tó ti máa gbà padà. Tó bá tẹ̀ gbà kan àwọn ọmọ ẹ máa gbà. Bí mi ṣe máa rí life nìyẹn. Nǹkan tí ò jẹ́ mí anything. Ó ní Momo máa promote return of earnings òní. Ó tún sọ, ó ní ìbílẹ̀, oníṣègbè mi mo gbé wá sórí Facebook. Tí bá tiẹ̀ jẹ́, kò séèwọ̀. Ìyá ìbílẹ̀ máa wẹ̀ níran kó bá tiẹ̀ jẹ́. Ìgbà tí wo ò lọ́mọ kankan tó yàn tó yanjú. Tó nírú adúrú gbogbo property tí ìbílẹ̀ níyẹn wá máa rò pé kí tiẹ̀ bàjẹ́ mọ́mọ́. Wọ́n máa rò pé kí tiẹ̀ bàjẹ́. Ẹ wọlé ayé yín. Look at yourself. Look at your life. Look at yourself. Look at your life. Wo bí gbogbo ẹ ṣe rí, bó ṣe ń dojúrú. O tí mú kan, wọ́n ní ẹni ọjọ́ mẹ́ta wà emotional ni. You were hot. So how many years tó ti ń hot Lore Martins? Ó ṣe ẹ̀wọ̀nú ọlá lásán ló gbómi parí yìí o. How many years tó ti ń hot woman yẹn tí ó lè sọ̀rọ̀? Kò sọ nǹkan kan o. Ṣé o mọ̀ pé kò sọ̀rọ̀? Ó ṣe ẹ̀wọ̀nú ọlá lásán. You feel betrayed. How many people tí wọ́n ti betray? Báwo ló ṣe rò pọ́n ṣe máa ń feel? Do you kó tó fa abẹ́rẹ́ gún ọmọ ẹyẹ ṣó ti fi gún rẹ wò náà? Kò séyàn tó gba wájú ẹ̀ kọjá ṣó ò ṣe fúrò sùn lánàá. Ó máa wọ́ náà láti bà tiwọn jẹ́ ni. That is one thing. Ṣé bó máa ń sọ inú ìbàdí èèyàn ló ti ń jẹ́? Kò séyàn tó gba wájú ẹ̀ kọjá. That is the only thing tó wà lórí ẹ̀. Bó ṣe máa bá tẹ́ni ẹ̀ kọ́kọ́ wá náà. Ibi báyìí la wà. Tí APS dé tó ń gbowó lọ́wọ́ ọmọ lọ́mọ. Tó tún sọ pé àwọn owó mi kan wà tó bá fẹ́ travel. Bàbá sọ pé kó ra tíkẹ́ẹ̀tì fún ẹ. Pé kò tiẹ̀ mọ iye business class ticket. Pé kò tiẹ̀ mọ oye kíní. Oye owó advert. Ọmọ ẹ̀ náà ó tún ṣe pàpà sí pé òun náà ló tún á tún máa bọ́ àwọn ọmọ tí ò mọ̀. Àwọn ọmọ tí ò kì í ṣe òun ni bàbá wọn. A máa fún lówó oúnjẹ, a fún lówó transportation, a fún ní gbogbo ẹ̀. Ẹ wá sọ ọmọdé ATM machine. Ẹ wá extract ẹ̀ ń fà bẹ́ẹ̀ ní fepo. Ẹ sọ di crude oil. Ìgbà tẹ́ ẹ fà á tán tẹ́ ti rí pé kò kún gangan. Momo throw ẹ̀ under the bus. Wọ́n ní kò nílẹ̀. Scammer ní kíníkan. Ẹ ti gbà gbogbo ìgbà tẹ́ gbà. Mo wá sọ pé gbogbo owó tẹ́ ti gbà Momo. Ṣé ẹ máa dá padà ni? Kẹ máa bá yéèyàn. Ìbílẹ̀ má today. Ẹ ní fídíò ibi tó ti lọ pa gbogbo abúlé kan run. Wípé ẹ ní evidence. Momo Àjàrà Bùkà. Torí pé kí ni? Bọ̀bọ́ yẹn sọ pé òun ò lè san 30 million owó advert kílẹ̀ ń tà. Ọlọ́run kan tó fúnyàn lẹ́mìí gan ṣó gbowó ni ọ̀fẹ́ má lẹ́mìí. Ọ̀fẹ́ ni oxygen ni o. Ìmí tá mi sínú ìbáyìí ọ̀fẹ́ ni o. Momo eléwé ń jẹwé sọ pé ó fẹ́ gba 30 million torí pé ó fẹ́ post orí Facebook. Ṣé bàbá ńlá bàbá yín ló dá Facebook lẹ́ni? Ọmọ yẹn lòun ò lè san because tẹ́ bá wò náà. Èló gan náà ń talẹ̀. Èló gan ni profit máa yẹn. Tó máa wá kó 30 million fún ẹ torí Facebook post. Ìgbà tó jẹ́ pé Momo ò fi fọwọ́ ṣiṣẹ́ owó rí, kò dẹ̀ ní ọmọ tó fi ọwọ́ ṣiṣẹ́ owó. Báwo ló ṣe máa understand the value of money? Kì í ṣe pé bọ̀bọ́ yẹn ò tí ì sanwó. Ó ti kọ́kọ́ san bíi 50 million kan. Ó ti sọ pé 30 million lòun tó fẹ́ gbà torí Facebook post. Ìgbà tẹ́ni yẹn kò sọ kọ́ọ̀mù ló fẹ́ bẹ̀rẹ̀ sí fẹ́ ló bá yé ẹni ẹlẹ́ni jẹ́. Ló fẹ́ bẹ̀rẹ̀ sí rí bó ṣe ń tẹ̀ kiri ni. Ìgbà tó tún lọ sórí TikTok náà tó tún fẹ́ lọ bá tójú abẹ jẹ́ torí pé kí ni ó rò pé tóun bá attack ṣẹ́ mọ̀ pé strategy Facebook yẹn lọ káyàn mọ́lé kò nà pa mọ́lé. Kò mọ̀ pé TikTok yàtọ̀ pé tóun bá attack ẹ̀ kò ní lè sọ̀rọ̀. Ìgbà tán bó Momo bí èrà tó bó ṣúgà. Ẹ̀mí Momo fẹ́ lè bọ̀ ó jápa kúrò mẹ́. Wọ́n ní Twitter tún ní Momo tún wà. Wọ́n ní Twitter nìyá yín tún wà sí. Ó tún jápa kúrò mẹ́.
because nǹkan tó expect kọ́ ló bá ẹ̀sìn náà wọ̀ta ní 65 ni ẹ máa rántí ẹ pé ọdún tẹ́ ẹ ṣẹ̀sìn jù láyé when you are 65 ìbílẹ̀ tẹ́ fẹ́ bá tẹ̀ jẹ́ àti ọmọ wọnú ọlá tí ò ṣe nǹkan kan fún yín àwọn normal link up yẹn nínú city boy movement tó ti reject yín àwọn náà link up yẹn ò mọ̀mọ́ àwọn ọmọ ológo òkè báyìí lẹ́tí máa wò wọ́n because ìgbà tó ń wà pẹ̀lú yín ẹ̀ mọ value wọn torí ẹ̀ mọ́ sọ ẹ má máa fojú pààyàn rẹ̀ àbí kì í ṣe wọnú ọlá ojú àná wọ́n ní ẹni tó bá fojú àná wò kù ẹ bọra abọ́ láṣọ ojú àná náà sì fi ń wo wọnú ọlá ẹ rí bó ṣe tó jáwé fẹ́lẹ́ èmi rọra ṣe kí ni mo ra ẹ má lọ tọ́jà wọnú ọlá o àjẹbẹ́ wà rí court case wọnú ọlá tó lè jáwé fún Bukky tán arrest Bukky tí Bukky sọ pé mo lọ gbé mọ́tò mi ni tí Bukky pa lọ́lọ́ tó múrọ́ tó pa mo lọ gbé mọ́tò mi ni mo lọ ẹjọ́ avoid wọnú ọlá by all means avoid her ẹ má máa fojú pààyàn rẹ̀ ẹ ṣe fojú pa ọmọ yẹn rẹ́ nìyẹn ẹ wo ibi tó wà lẹ́nu ibi tẹ́yìn ò lè dé mọ́mọ́ ibi ilẹ̀kùn tẹ́ ẹ̀ lè ṣí ibẹ̀ ni wọnú ọlá ń wọ̀ tó ń wọlé falafolo tó ń ṣe falafolo ọmọ ọlọ́mọ ẹ ṣáà lọ wó mi kẹ́ ẹ wá kíní lòsì kan burúkú tẹ́ ẹ níyẹn because tẹ́ ẹ bá fúnra yín lọ́kàn balẹ̀ mọ́mọ́ ó lè jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ rí ló máa pa yín o àdẹ̀ tí ìfẹ́ kẹ́ kú báyìí o àti ìfẹ́ kẹ́ ṣẹ̀tì díẹ̀ sí o ẹ tí lè lọ báyìí o ẹ fara yín balẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fáwọn èèyàn ṣẹ̀tì rí ń sìn what goes around comes around tó bá jẹ́ pé ẹ ti ṣe dáadáa fáwọn èèyàn dáadáa ló máa yí kàn yín sìn wọ́n ní ó yí bíríbírí ó yí kan yín o ìbàjẹ́ tẹ́ ẹ ti ṣe ìbanilórúkọ jẹ́ ìbáyé aláyé jẹ́ tẹ́ ẹ ti ṣe òun ló yí kàn yín sìn o mọ̀mọ́ ẹ máa láwọ́ yín ẹ máa fomi lónìí ẹ jọ ẹ fúnra yín lọ́kàn balẹ̀ ẹ jẹun kẹ́ ẹ lògùn kẹ́ ẹ relax because tẹ́ bá lọ kún sí ẹ kàn máa waste talent ni a sì fẹ́ ṣe show of shame fún yín dáadáa bẹ́ẹ̀ ni ẹ máa lọ waste talent ẹ sì máa ṣẹ̀sìn jẹ léyìí lọ ṣòwò làwọn máa rí ṣe tẹ́ bá lọ kún sí kí láfẹ́ fòkú yín ṣe ẹ sì máa ṣe ẹ̀sìn Aworo dáadáa like confam ẹ̀sìn ẹ má ti kún sí o ẹ ní sùúrù ẹ ṣẹ̀sìn yẹn dáadáa ẹ̀yin ọmọ ẹwé ẹ kú ọdún ẹ kú ìyèdùn.